àbísù dára àgbàdà ètè pẹ́ẹ́pẹ́ tí mo kúnlẹ̀ mọ́ arẹ́lẹ́jọ́ mọ́. Ìyá ọmọ kúnnùkùn èyí tí mo rí mo dásà kẹrí àkàlà mo rí mo dásà kẹ̀mẹ̀. Ìyẹ̀rú ọ̀kín mo rí mo dásà làwọn lápá. Ọlálọ́mí mo rí mo dásà làwọn lọ́bẹ̀. Ọ̀sìn rọ́rá làmì bọ́ọ̀fẹ́ làmì. Wọ́n jẹ́ àbẹ̀ ògbìnlẹ̀ lápá mi ètè pẹ́ẹ́pẹ́ tí mo kúnlẹ̀ mọ́ arẹ́lẹ́jọ́ mọ́. Ọ̀kín ọlọ́fà ló lọ́ fa. Lọ́lọ́mí ọlọ́mọ lọ́lọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ́kùn lára yòókù ń dá ọ̀fọ̀ alákì dínlájú alukoso ọlọ́fà ẹgbẹ̀je alubẹ̀bẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alukiri yìnyínní ọlọ́fà ẹgbẹ̀ẹ́dógún akẹ́bàjẹ́ ló bọ́ mọ́fà mọ́jọ̀jẹ́ ń jọ́sí ọ̀fọ̀ ọmọká ẹrú ẹ̀ ló mọ̀ ọ́n ká lálọ́mí ọmọ àbísù dára gbada ó dẹ́lẹ̀ kí gbogbo pákó ọjà ló fà nílé ọlálọ́mí mo kápó mo kádà mo mọ́ta wẹ́wẹ́wẹ́ bóyá dànù gan mo fẹ̀ mo ṣẹlẹ̀ kejì mi ìyẹ́rọ kì í ó ní èsì oníjà bàbá òun ó tẹ́lẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ mo kọ́kẹ́ wọn ọjà lọ́fà nínú ọlọ́lọ́mí mo kápó mo kádà mo mọ́ta wẹ́wẹ́wẹ́ bóyá dànù gan mo fẹ̀ mo ṣẹlẹ̀ kejì mi lálọ́mí ní èsì oníjà bàbá òun ni ó wá tẹ́lẹ̀ kẹtẹ ẹ̀wẹ̀wẹ̀ èmi pẹ́pẹ́ ọjà lọ́fà nínú ọlọ́lọ́mí mo tún kápó mo kádà mo mọ́ta wẹ́wẹ́wẹ́ bóyá àdánù mọ́ mo fẹ̀yìntì mo ṣẹlẹ̀ kejì rẹ̀. Ọlọ́lọ́mí ní èsì ìjà bàbá òun ni mo ní kí ní ṣe ìjà bàbá rẹ̀ gan ó lóun lọ́mọ pàpà pópó mo fọ́lọ́ fi jù mú bàbá wọn dénú ilé wọn fi ọmọ kárí kése ayíralẹ̀ ní sẹ̀lẹ̀ ọ̀fà àkẹ́bàjẹ́ mo bọmọ lọ́fà mọ̀jọ̀jẹ́ ń jọ́sí léyìí jẹ́ pé ẹrú mọ kákájọ mọ lọ. Ọlálọ́mí ọmọ agbásùdé ó kọ àjọfà nínú àwọn ọ̀fà ìwọ ọ̀fà èmi ọ̀fà ọ̀fà ọmọká irú ẹ̀ ló máa ká ọmọ ọ̀pá ṣe gbégbá ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n gbà lọ́fà nílé Ọlálọ́mí ìkànnì ẹ̀pẹ́ lásìhun kóhun ó dokun ìkànnì ẹ̀pàgbò síhun kóhun ọ̀gàsà ìkànnì amúmọ̀lú bọ̀lọ̀jọ̀ wá kóhun ó dọ̀gbágbá nílé Ọlálọ́mí èyí bàbá wọn pẹ́ lásì yíyí sí lóore dokun èyí àpàgbò sí èlé dọ̀sà èyí tí a mú bọ̀ lójọba fún òun náà gbágbá ló dákùn lọ́fà ló dọ̀yún kọ́ńtà iṣu láró ìyẹn pàpà kókó bọ́lá fi dùn mú bàbá wọn délé wọn sọjọ́ mu kárin kése wọn fẹ́ ìjà balẹ̀ níjàlẹ̀ ọ̀fà. bí lọ́fà ó mọ bí lọ́fà ó èmi mo ní ẹ̀rú má bí lọ́fà ó má bí lọ́fà Ọlálọ́mí ẹ̀rú ọmọ lọ́fà ó. Àwọn ọ̀fà nínú kí nítorí ìrìnàjò ní ọlọ́fà mọ́jọ àbísù jókòó. Àbẹ̀kẹ́ kú ọdún ìyẹ̀rú ọ̀kín onílọ́jọ́ bí rẹ ohun tó tọ́ ni kí n kí aya rere ọlọ́fà mọ́jọ ló ń sọdún aya balógun ẹ̀mí àṣẹ mi. Táyà ẹni bá dára ẹ̀tọ́ ni kí a pọ́n lé tóbìnrin bá sunwọ̀n ohun tó yẹ ni tí a bá kọrin ewì tó dùn fún àgàgà láyàjọ́ ọjọ́ ìbí tí a bí lọ́mọ pàtàkì lọ́jọ́ abíní jẹ́ o Alábẹ̀kẹ́ mi ò ní fi ẹ́ ṣàwátì. Alájà Latifat Ọmọbọ́láńlé Àbẹ̀kẹ́ òdìṣọ́dún èyí náà ó tún máa ṣe ẹ̀mí ìlọ́lá olúwa ọdọọdún làárọ̀ rógbó lọ́dún ń tọ́mọ obì lórí àtẹ lọ́dọọdún làráwùsá tó bá di ní àmọ́dún mo tún máa kọrin ewì tó dùn kì ẹ́. Olóríire màmá mi náà oníwà tútù bíi àdàbà màmá Adémọ́lá Muhammad ọkùnrin ogun ayabalógun tó rẹwà tó níwà tàtà. Abusat Àmọ̀kẹ́ ní kí n kí ẹ. Àbẹ̀kẹ́ Mọ́yọ̀sẹ́rẹ́ sọ pé ó dùn bá rìn nílé ọkọ gbogbo ọmọ balógun kọ̀wé ayọ̀ ránṣẹ́ girama náà ṣàdúrà púpọ̀. Alábẹ̀kẹ́ wọ́n ní pẹ́pẹ́ ní tọmọ owú nílé arọ́ ọjọ́ á pẹ́ ìgbà rẹ̀ á dùn. Ìyàwó àtàtà aya rere ojoojúmọ́ ń lọ lọ́fà máa ń wù mí Ọmọbọ́láńlé mi ọ̀wọ́n adániwáyé ò ní jẹ́ kójú ẹwà rẹ̀ ogún gbàgede ẹ̀gbọ́n Alájà Rọ̀fíà ìyẹ̀rú ọ̀kín obìnrin rere ọmọ ìyá méjì bí ìmùlẹ̀ oṣù ọlá yín tó lé lọ́lá olúwa kò ní wọ́ọ̀kùn. Àbẹ̀kẹ́ ṣé bí o gbọ́ bí mo ṣe kí ẹ lẹ́ẹ̀kan ó dá mi lójú pórí ẹ̀ wú gidi gan-an ni ìtumọ̀ ni pé tí a bá fowó ròyì ohun tó dára ni kó kọ́ni lójú gidi. Ìyàwó akéwì ò gbọ́dọ̀ má gbẹ̀bùn orin ewì lọ́jọ́ ìbí ẹ̀. Lórúkọ èmi ọkọ rẹ
akéwì àgbáyé akẹ́kọ̀ọ́ akọkà lórúkọ gbogbo Alfitra Academy Tolabat Private Schools àti lórúkọ Learners Concept pátápátá mo kí ẹ ìyàwó alálùbáríkà mi happy birthday ọdún ẹ á ṣe nígbànígbà ẹ̀mí ẹ á tún ṣe púpọ̀ púpọ̀. Alábẹ̀kẹ́ Ọmọbọ́láńlé Adébímpé Ọlọ́fàmọjọ Ọlálọ́mí Àbísújókọ. Many happy returns.